kí tó lọ confirm ẹ̀ lọ́dọ̀ bàbá Professor Banji Akíntóyè. Ààrẹ Ọ̀nà tó máa mú ìlú dúró tó ọba bá wà lójú ogun nígbà yẹn lọ wọ́n ní ọba wà lójú ogun làwọn ará bíbá ẹ̀ kógun dé. Ààrẹ Ọ̀nà bá kó àwọn ọmọ ogun wọn fèsì wọn pa wọ́n nípakúpa. Wọ́n ní ẹni téèyàn ń gbà yẹn ẹni tó ga ni, tó ga fíofíó, tó ga. Wọ́n ní àwọn ọ̀tá ló fi Kakanfò yẹ sí. The Kakanfò is not a Yoruba language, but àwọn ọ̀tá tó fẹ́ wá fọ ogun ja Ọ̀yọ́ tí wọn ò lórí ọ̀fẹ́ àti wọlé nígbà tí Ààrẹ Ọ̀nà wà lọ́nà náà ní nígbà tá dọ́dọ̀ wọn ní Ààrẹ Ọ̀nà Kakanfò wà lọ́nà o, ló fi di Kakanfò dì ní. The Kakanfò, they create that office because of the Yoruba people, to secure the Yorubas, to fight for the freedom of the Yoruba, to defend the Yoruba. That Ààrẹ Ọ̀nà either every Kakanfò sí, Ààrẹ Ọ̀nà must not allow anybody to wage war against the Yorubas. Ààrẹ Ọ̀nà Kakanfò was not a post tẹ́nìyàn lè máa fi ṣe fáṣẹ̀ káàkiri. Bàbá mi Azeez Gbadé ṣeré yóò dára fún yín, ojú òní tìyín. Kì í ṣe post tí ènìyàn máa hold tó máa wọ aṣọ funfun gẹrẹyẹ káàkiri. Na. Kì í ṣe post tí wàá máa ṣe party tí wàá máa gbọ́ pàdánù. No. Ààrẹ Ọ̀nà Kakanfò. The post of Ààrẹ Ọ̀nà Kakanfò is a warrior. And is not a leader of Olórí Ogun Ọ̀yọ́. The Olórí Ogun Ọ̀yọ́ is Bashorun. But Ààrẹ Ọ̀nà Kakanfò, the role of Ààrẹ Ọ̀nà Kakanfò is to secure the gateway ní kípe ní gateway. Bódè, kí ni òyìnbó bódè? Sí Ọ̀yọ́. Ẹ̀sùn tí wájú jáde. Géètì ìyẹ́ ọ̀nà ẹ mọ̀ bí àwọn ọ̀nà ayé jọ ń sórí ọ̀nà tí ò gba mọ́tò tí ọ̀tá òfin ní ráyè wọlé. Òun náà fi wá ń sọ ńgbà yẹn lóhùn pé Ààrẹ Ọ̀nà Kakanfò, ẹni tó bá ti jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò kò gbẹ́dọ̀ fojú rí Aláàfin Ọ̀yọ́ torí inú igbó ni Ààrẹ Ọ̀nà Kakanfò ń gbé. Igbó tó wọ ọ̀nà ìlú bí àwọn ọlọ́dẹ ká máa ní wọ́n sì kí ọkọ̀ tá dúró lọ́nà gateway. Ẹ ṣé bàbá mi, ẹ ṣé. Màá gbóyìnbó yẹ by force. Ẹgbẹ́ border authority yẹ gbogbo omi ẹ̀kọ́ náà ni tó wọlé. But today the Ààrẹ Ọ̀nà Kakanfò that we have, fashion ni kàn máa wọ agbádá kiri, kàn máa pa ìtàn mọ́ṣẹ́ ń jọba Ọ̀yọ́ tí ò kàn tí ò. Ààrẹ Ọ̀nà Kakanfò was not one of the high chief in Ọ̀yọ́. Ààrẹ Ọ̀nà Kakanfò sí ní ara Ọ̀yọ́ Mèsì kó máa kí Ààrẹ Ọ̀nà Kakanfò tó dé òní máa sọ pé torí pé kó máa sọ pé òun support èèyàn kan ni òun ò jẹ́ kó ń dá sí ọ̀rọ̀ bó ṣe ń yan ọba ní tó yẹ kó ṣe. Ibi tá a fẹ́ lẹ́mọ̀ ẹ̀ṣọ́ he refused to show best. Wọ́n dẹ̀ ń pa Yorùbá lọ́tún, wọ́n ń pa Yorùbá lósì. Adẹ̀ ń jáde síta pé Ààrẹ Ọ̀nà Kakanfò olórí ogun ilẹ̀ Yorùbá náà. The olórí ogun ilẹ̀ Yorùbá is Bashorun. Ó lẹ́fi máa rí pé oyè Bashorun gbogbo ìlú tó bá wà ní ilẹ̀ Yorùbá náà ti jóyè Bashorun. He will be a chief security officer for that town. Bashorun. Ààrẹ Ọ̀nà, it is only Ọ̀yọ́ náà ti ń jẹ́ tó dẹ̀ máa dúró ní ẹnu ọ̀nà tó wọ Ọ̀yọ́ tí ò ní jẹ́ kí ọ̀tá ó wọlé. Ẹ gbọ́dọ̀ mo ní mo ti dé ìlú bíi méje lẹ́mìkọ́ méje mọ́kànlá tá a dárúkọ OPC ń bẹ̀ tán ní kí n má ọba yẹn ní kí n má dárúkọ OPC nílùú yìí pé tó bá lọ́mọ Yorùbá kan lọ́mọ ìlú wọn tó bá sóhun pé òun ṣe OPC
ṣé OPC pé àwọn fúnra wọn làwọn máa fi yà jẹ pé because ààrẹ ọ̀nà OPC tòde òní tá a ní OPC tí ń tẹ́jú Yorùbá mọ́lẹ̀ ni tí ń kó Yorùbá sínú ìgbèkùn ẹgbọ́n ṣé wọ́n rí sọ ààrẹ ọ̀nà kakanfò tá a ní lóde òní ó sọ póòsì ààrẹ ọ̀nà kakanfò ó gíláàrí interview kan olóhùn sì kéré pé ààrẹ ọ̀nà kakanfò ti tẹ̀wọ̀n ààrẹ fàájì ni òun olùrí òun olówó bíi Abíọ́lá tó ń lè fi ṣe o tí wọ́n bá sọ fún èèyàn pé wá jẹ oyè yìí tó bá mọ̀ pé you did not capable to do it you will leave it fún àwọn tó capable to do it all over Yorùbás tẹ́ bá gbọ́ OPC ni mí OPC ni mí OPC ni mí mo ní OPC command respect for the Yorùbá race but today ẹ dárúkọ OPC ìgbà tá ń bẹ̀rẹ̀ sí ń bá yé OPC jẹ́ tí OPC sọ ògo rẹ̀ nù tí iye OPC bọ́ dànù ni pé lágbájá ó gba girlfriend mi OPC náà máa lọ gbé bá tó OPC á nà á bẹ́ẹ̀ni máa kú OPC di ẹrú ìjọba tó fi wọ́n ṣọ́ géètì OPC di ẹni tó jẹ́ pé tá a bá fẹ́ ṣe patí OPC ló máa wà ń bẹ̀ wọ́n tún lo OPC mọ́ náà àwọn àmọ̀tẹ́kùn náà tún ń lò anything tó bá dálẹ̀ pé to secure the Yoruba land they will turn them to another thing. What is the purpose of Afenifere? Afenifere is supposed to play the role of a leader, the role of a father to the Yoruba race. Ntaba, you are welcome, Baba mi, Adedeji, Olúnládé, àgbà sọ̀rọ̀sọ̀rọ̀ kọ́ nìyẹn Olúnládé. Ó dàbí pé bàbá àgbà sọ̀rọ̀sọ̀rọ̀ ní Joshua, you are welcome, Baba mi. Afenifere supposed to play the role of a father to the Yoruba race. That is the purpose tí wọ́n fi dá Afenifere lẹ̀ kó gbọ́n yànù lára Yorùbá. Ìwọ̀sí kò gbọ́dọ̀ ta lé Yorùbá. They must come out. Ẹgbọ́n kí ni ìyàtọ̀ tá a máa rí? Ayọ̀ Adébánjọ tó ń lọ yìí. Wọ́n ti gbé wọnú kòtò. Youth leader wọ́n ti gbé. Bàbá dandan tó ń gbé bọ̀ ọba kìnnì kan láyé tán. Lọ́ọ̀yà náà lòun náà. Lọ́ọ̀yà náà ni bàbá kílẹ̀ tí ń pè é. Ayọ̀ Adébánjọ. Ìyẹn ní pé omi ẹ̀kọ́ náà ni. Ìbùkún ní fódílẹ̀-èdè mi Yorùbá. Ìyá mi Rashida Dùnbójí Sọlá Adémọ́lá. Èrè ìdí tí wọ́n fi dá Afẹ́nifẹ́re lé àwọn àgbààgbà yẹ tí wọ́n ní ìrònú tó pé tí wọ́n ní ìfọ̀kànbalẹ̀ tí wọ́n dẹ̀ ní àfojúsùn ni wípé àwọn ti mọ̀ pé àwọn tí Yorùbá mú létí tán dà wá papọ̀ mọ̀ pẹ̀lú láti 1940 pé táwọn ò bá tètè dìde omi ọ̀tẹ̀yìn wọ̀gbìn wọn lẹ́nu wọ́n kóra wọn jọ wọ́n kọ̀yà fún Yorùbá àwọn Afẹ́nifẹ́re ní Ọ̀hánèsè náà rí tán fi kó ara wọn jọ ìgbà wo náà sì dá àwọn Arẹwà fọ́rùn múlẹ̀ nígbà tó rí pé Afẹ́nifẹ́re kóra wọn jọ wọ́n sọ̀rọ̀ behalf of the Yorùbás ohun tí ò bá tẹ́ wọn lọ́rùn tí ò tẹ́ Yorùbá lọ́rùn àwọn ló máa gbẹnu Yorùbá sọ they continue defend the Yorùbás. They are the one that will attack the Yoruba enemies with word. Tó bá jẹ́ níta máa gbéra wọn lọ kóòtù ni wọ́n á gbé wọn lọ kóòtù pé àníṣe we will not take this one. But mo sọ I will continue say it. Láti ìgbà tí bàbá yìí ti kú Pa Abraham Adesanya bàbá mi ní Jẹ̀bú Igbó bàbá dáadáa ikú ṣèkà ikú dá ìran Yorùbá lóró àwọn àgbààgbà tó yẹ kó ìwà lóde òní tí wọ́n dúró nídúró pé ìyà ò gbọdọ̀ jẹ́ ọmọ Yorùbá ikú ti pa gbogbo majority of them tán
mo sọ fún yín mo ní nígbà tí bàbá yẹn ti kú ló ti kó fáìlì Afẹ́nifẹ́re ló ti kó sáyà ló ti kó lọ the rest látòrí Fáṣọ̀rántì they are play politics they are using Yoruba life to play politics and they are dining whining with Yoruba's enemy. Ní ọ̀rọ̀ Yorùbá ò fi jẹ́ kankan ní ojú wa ojú wa ti là ó ti yẹ kójú wa là ó ti yẹ kójú wa là Yorùbá èmi ń sọ fún yín ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá ẹ̀yin àwọn àgbà gidi kan sì wà àwọn àgbà gidi kan sì wà tó jẹ́ pé majority of them ìbẹ̀rù ló ń ṣe wọ́n ẹ má bẹ̀rù thou shall not bẹ̀rù afraid anybody níbi tá a wà lénìí àwọn kan ti wá bá wa pé àwọn gbọ́ pé ẹ̀yin Yorùbá nation pé ẹ fẹ́ ṣe kan níbi báyìí pé àwọn DSS wá bá wọn pé yes the land belong to us a fẹ́ sin òkú ìyá wa ni ṣé DSS tí wọ́n máa mú wa ká bá sin òkú ìyá wa ni ẹ má bẹ̀rù ìbẹ̀rù tẹ́ ń bẹ̀rù ló jẹ́ kí Fúlàní sọ̀rọ̀ àwọn di ọba lé wa lórí kan àwọn bí ẹni pẹ̀rọ àwa ń sọ fún yín pé ohun tí Fúlàní pera wọn ò jẹ́ bẹ́ẹ̀ ẹ̀gbọ́n ẹ gbádùn mi mo ní wọn ò jẹ́ bẹ́ẹ̀ Yorùbá ti wà ní ìkóríta operation face to face we must face them we need our nation we can't continue like this ẹni bá fẹ́ àwọn bàbá ìyá wa ń gbà yẹn lọ́hùn ńgbà táwa náà dábíyamọ ló ṣe wá ń yé wa pé a máa ń ra yé gbé fọ́mọ ni tó bá jẹ́ pé àwa náà jẹ́ abiyamọ gidi pé a fẹ́ ra yé gbé fún àwọn tó ń bọ̀ lẹ́yìn.